Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. tọ́ mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú déédé àkókò yìí o ẹ kú ọjọ́ méjì mẹ́ta orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé Olúwa Ọlọ́run Olódùmarè ọba tó dá ayé tó dá ọ̀run tí ó wà pẹ̀lú wa látijọ́ yìí tí ó jẹ́ ká tún ní oore ọ̀fẹ́ mi láti pàdé ó ní mo fi orúkọ rẹ̀ mo fi kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa o. Àwọn ọ̀rọ̀ wo la fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa báwo làwọn bàbá wa ṣe ń lo ìgbésí ayé wọn tí gbogbo nǹkan fi gbẹdẹmukẹ́ tí ayé fi rójú tí òde ìlú fi tòrò mínímíní tọ́ ẹ̀yin yẹn wa ẹ̀ máa bá wa ká lọ o. Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni ewé rinrin ewé kan bẹ tí àwọn bàbá wa ń pè ní ewé rinrin yìí bó la bàbá wa ṣe kàkún tó nígbà wáṣẹ̀ kí sì ni òye tí Olódùmarè fi yé wọn àti ìwúlò tó wà lára pàtàkì ewé yìí ní àkókò tí ó ní ni wípé inú òjò ló máa ń wà dáadáa kò kì í sí nínú ẹ̀rùn púpọ̀ tó náà kọ́ ni wípé ewé rinrin yìí ewé tá à ń pè ní ewé rinrin òun ni lórí ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ ètò wa ìgbà wáṣẹ̀ mo ní gbé bá gbálàyé mi àtẹnudọ́ ẹ̀sẹ̀ dé àtẹnudọ́ tí fọkàn bá wa bọ̀ mo ní ewé rinrin la fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ tòní kó lè jàǹfààní láti jẹmùkúndùn báwọn bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn nígbà wáṣẹ̀ ewé rinrin tí mò ń sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ bá wò mí bẹ́ẹ̀ sì ń bá mi bọ̀ ewé rinrin yìí ó máa ń hù níbi tí omi bá wà dáadáa ìdí tí ó fi jẹ́ pé nígbà òjò ń lọ pọ̀ dáadáa tíyàn lè rí káàkiri ní àkókò ẹ̀rùn ó ṣeé ṣe kéèyàn máa wá káàkiri bí tómi bá wà kéèyàn tó rí mo wá fẹ́ sọ àwọn àǹfààní àti ìwúlò kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ níwọ̀nba tí ẹ̀yin tẹ́ fi lè gbádùn bá bàbá wa ṣe lọ ayé wọn nígbà wáṣẹ̀ ìwọ̀nba èyí tí Ọlọ́run fi yé bàbá tèmi mọ́ torí pé ìmọ̀ ibùdó kan ni ẹnìkan ò lè wẹ̀já bá a ti ń sọ̀rọ̀ yìí èyí tí èmi mọ̀ òun ni mò ń sọ̀rọ̀ lé lórí ẹlòmíín náà ń bẹ́nu ilé tí ń wò mí tàbí tí bàbá rẹ̀ ti mọ̀ nípa iṣẹ́ yìí rí tí wọ́n ti lò ó lóríṣiríṣi ọ̀nà míì àmì ìtẹ́mi máa ń pa àríṣà bá mi fi yé mi tí mo sì lò ó tọ́lọ́sì ní orí bẹ́ẹ̀ òun ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí ewé rinrin jẹ́ ewé kan pàtàkì tí bàbá mi jẹ́ kó yé mi pé ìyówù téèyàn bá lò sára tó bá fẹ́ gbòdì lára èèyàn tó jẹ́ bíi tá a lè pè ní májèlé poison bóyá ọjọ́ májèlé tí inú tó wọnú ẹ̀jẹ̀ ni tàbí májèlé tó wọnú fún tá a jẹ nípasẹ̀ oúnjẹ tàbí èèyàn tiẹ̀ sí oògùn Yorùbá lò tàbí èèyàn sí oògùn òyìnbó lò tàbí wọ́n lo oògùn fún yàn lóògùn òyìnbó gan tó wá fẹ́ gbòdì lára èèyàn ẹ̀rí àwọn bàbá wa máa ń lo ewé láti yọ oró nǹkan burúkú kúrò lára kódà ewé bàbá mi á tún máa lò bí ejò bá búyàn jẹ bẹ́ẹ̀ bá ti lè lò pẹ̀lú ògo Ọlọ́run èyí ó sì bẹ̀rẹ̀ sí ní àlàáfíà ìwúlò rẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nu bà níwọ̀n bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ìwúlò tí ewé rinrin ní tí èèyàn bá rí wípé
èèyàn sí oògùn jẹ tàbí ó lo oògùn òyìnbó kan ó fẹ́ máa dà láàmú nínú ara tàbí ó tiẹ̀ jẹ oúnjẹ ojú oorun tí a rí pé tí ń ṣe wá spiritual tàbí inú èèyàn kàn wú bẹ́ńbẹ́ ẹ̀ tí ẹ̀ máa kókó tí ń ṣe ewé yìí nìkan òun lá gbó á fomi sí ẹnìyẹn ó mú déédéé tọ́ḿbìlà kékeré tó bá ti lè mú láàárọ̀ tó sì mú lálẹ́ déédéé tọ́ḿbìlà tó jẹ́ pé síbí ìmùkọ 6 ló wà nínú ẹ̀ torí àwọn míì máa ń sọ pé oògùn ìbílẹ̀ nígbà wáṣẹ̀ kò ní òdiwọ̀n irọ́ ni o àfi tó bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó fún ọ ní egbòogi lókù oògùn Yorùbá ní òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n Yorùbá méjèèjì tí mo sọ ló yàtọ̀ sí rárá wọn òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n tẹ́ ẹ bá ti lè gbó lápèjúwe tẹ́ ẹ bá ti rí ewé tó bá kún ọwọ́ méjì báyìí tẹ́ ẹ bá fẹ́ gbó omi tẹ́ ẹ fi sí kọ́mọ̀ ju déédéé omi tọ́ḿbìlà tí mo sọ yìí tí mo ní síbi 6 ni wọ́n ju déédéé tọ́ḿbìlà 6 náà lọ ẹ wàá gbó pẹ̀lú ẹ wàá ṣẹ tẹ́ ẹ bá ti lè ṣẹ múmu rẹ̀ àti lílò rẹ̀ déédéé tọ́ḿbìlà tí mo ní déédéé síbi 6 ni láàárọ̀ àti ní alẹ́ tí èèyàn bá ṣe oògùn jẹ yóò sì kú lára rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run tó ẹlẹ́ẹ̀kejì tá a tún lè lo ètà àgbo yìí fún tí èèyàn bá ní ìpèníjà nípa kòkòrò ìgbóná bóyá chicken pox tàbí measles bóyá ó ti níbà tẹ́lẹ̀ bóyá ibà yẹn wá jẹ́ kí ìgbóná jáde lára rẹ̀ ìgbóná yìí ewé èèyàn bàbá wa máa lò fún bá a ṣe gbóhùn náà ni àmẹ́ni yóò máa fi rárá yàtọ̀ tó wà mẹ́ni yẹn yóò tún máa fi ra ojú ibi tí ìgbóná yìí ti mú yóò sì tún máa mú ní 2 lójúmọ́ láàárọ̀ àti ní alẹ́.